Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tẹ́ ń gbọ́ mi nínú ilé. Ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀dẹ̀ ọ̀dà bí. Mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa fún ọ̀sẹ̀ yìí òun ni wòlíì tí ó tún ọ̀nà Olúwa ṣe. Wòlíì tí ó tún ọ̀nà Olúwa ṣe. Ẹsẹ̀ Bíbélì tá a sì ti ń lọ kẹ́kọ̀ọ́ ó ní Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-àádọ́rin títí dé ọgọ́rin. Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-àádọ́rin títí dé ọgọ́rin. Luke chapter 1 verses 67 to 80. Ṣé Bíbélì yín wà lárọ̀ọ́wọ́tó yín? Ẹ sì ẹ jẹ́ a jọjọ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mò ń kà nínú Bíbélì èdè Yorùbá. Lúùkù orí kìíní mo bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-àádọ́rin 67. Bíbélì kà báyìí pé Sàkáráyà bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mímọ́. Ó sọ tẹ́lẹ̀ ó ní, olùbùkún ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì, nítorí tí ó ti bojú wò, tí ó sì ti dá àwọn èèyàn rẹ̀ nídè. Ó sì ti gbé ìwo ìgbàlà sókè fún wa ní ilé Dáfídì ọmọ rẹ̀. Bí ó ti wí ní ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀, pé a ó gbà wá là lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa, láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́, ara tí ó ti bú fún Ábúráhámù bàbá wa, pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa, kí àwa kí ó lè máa fi ìgboyà sìn láì fòyà ní ibi mímọ́, ní mímọ́ ìwà àti ní òdodo níwájú rẹ̀ ní ọjọ́ ayé wa gbogbo. Àti ìwọ ọmọ wòlíì ọ̀gá ògo la ó máa pè ọ́, nítorí ìwọ ni yóò ṣáájú Olúwa láti tún ọ̀nà Olúwa ṣe, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn, nítorí ìyọ́nú Ọlọ́run wa, nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá, láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó ní òkùnkùn àti ní òjìji ikú, àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. Ọmọ náà sì ń dàgbà, ó sì le ní ọkàn, ó sì wà ní ijù títí fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì. Ọmọ náà sì dàgbà, ó sì le ní ọkàn, ó sì wà ní ijù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́rí, ẹsẹ̀ àkọ́kàn, òun ni ẹsẹ̀ ìkẹrin àti ìkẹta-ó-dín-ní-àádọ́rin ìwé tá a kà tán. Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹrin àti ìkẹta-ó-dín-ní-ọgọ́rin, ẹsẹ̀ ìkẹrin àti ìkẹta-ó-dín-ní-ọgọ́rin. Luke 1:76 and 77. Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹrin àti ìkẹta-ó-dín-ní-ọgọ́rin òun lẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé. Mo tún kà lẹ́ẹ̀mejì sí fún àtẹnumọ́. Àti ìwọ ọmọ wòlíì ọ̀gá ògo la máa pè ọ́, nítorí ìwọ ni yóò ṣáájú Olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn, nítorí ìyọ́nú Ọlọ́run wà, nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá. Àti ìwọ ọmọ wòlíì ọ̀gá ògo la máa pè ọ́, nítorí ìwọ ni yóò ṣáájú Olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn,
nítorí ìyọ́nú Ọlọ́run wa nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bójú wò wá. Èyí lẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ akọ̀ọ̀kan fún ọ̀sẹ̀ yìí. Lẹ́ẹ̀kan sí, mo kí yín káàbọ̀ sí ẹ̀kọ́ ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ náà, gbogbo wa ó di alábùkún fún ní orúkọ Jésù. Àmín. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹsẹ̀ àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa fún oṣù yìí òun ni Jésù àjogún Dáfídì. Kókó àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa fóṣù yìí nù. Ẹ̀sìn ọ̀rọ̀ gbogbo ẹ̀kọ́ wa fóṣù yìí nù. Jésù àjogún Dáfídì. Àwọn ẹ̀kọ́ méjèèjì tá a sì ti kọ́ sẹ́yìn, wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé Jésù jáde láti inú ìran Dáfídì. A tọ́ ipasẹ̀ ìran Jésù dé orí Dáfídì nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn. A tọ́ dé orí Jésè bàbá Dáfídì. A tọ́ dé orí Óbédì bàbá Dáfídì. Ẹ̀kọ́ tọ̀sẹ̀ tó kọjá tá a sì kọ́, ó fìdí rẹ̀ múlẹ̀ wípé Jésù yìí gan òun la jogún lérí ìjọba ayérayé èyí tí Ọlọ́run ṣe fún Dáfídì. Ogún ìjọba ayérayé èyí tọ́lọ́run ṣèlérí rẹ̀ fún Dáfídì, Jésù ni ó jogún rẹ̀. Ṣé wá rí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí, ó wá dá lérí ète ìwásáyé Jésù. Kí gan ni Jésù wá ṣe láyé? Kí lète ìwásáyé rẹ̀? Ẹ̀kọ́ tòní tó dá lé lórí nù, àti ipa èyí tí Jòhánù onírìbọmi ní láti kó nínú ìwásáyé Jésù. Ntí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó dá lé lórí nù. Ète ìwásáyé Jésù àti ipa Jòhánù onírìbọmi nínú rẹ̀. Àwọn òbí Jòhánù onírìbọmi olódodo àti olùfọkànsìn ènìyàn ni wọ́n sí Ọlọ́run. Bàbá rẹ̀ àlùfáà Ọlọ́run ni. Ìyá rẹ̀ ọmọ àlùfáà ni. Ṣùgbọ́n láì ní fi ṣe ìjólódodo wọn, láì ní fi ṣe ìjẹ́ olùfọkànsìn wọn, àwọn méjèèjì yàgàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n ní ògbólógbòó ọjọ́ Sẹkaráyà, níbi tó ti ń ṣiṣẹ́ ẹ̀sìn fọ́lọ́run nínú tẹ́ḿpìlì mímọ́, ló ti rí ìṣípayá wípé aya òun tó náà ti darúgbó Èlísábẹ́tì yóò lóyún yóò sì bímọ. Ó rí ìṣípayá yẹn lóòótọ́. Áńgẹ́lì Olúwa sọ fún un lóòótọ́, ṣùgbọ́n kò gbàgbọ́. Nítorí àìgbàgbọ́ rẹ̀, ó ya odi tí ò gbọ́ nǹkan kan, tí ò sì lè sọ nǹkan kan títí a fi bímọ ọ̀hún. Àkọsílẹ̀ bísú èyún ṣe kú, bọ́bẹ̀ rẹ̀ ṣe bẹ́, ó wà nínú orí kìíní ìwé Lúùkù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 5 títí dé 15. Ṣùgbọ́n láì ní fi ṣe pé Sẹkaráyà ti yọ odi, kò gbọ́, bẹ́ẹ̀ ni kò lè sọ. Ọlọ́run mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Ìṣípayá tá a fi hàn Sẹkaráyà, Ọlọ́run mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run wa bó bá ti sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà ní rí. Èlísábẹ́tì lóyún, ó sì bí ọmọkùnrin kan lóòótọ́. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà àwọn Júù, tí wọ́n bá sì ti bí ọmọ báhun, ọjọ́ kẹjọ ni wọ́n fọmọ lórúkọ. Àwọn ìdílé sì ti péjọ láti fún ọmọ yẹn lórúkọ. Nínú àṣà àti ìṣe àwọn Júù, tó bá ti jẹ́ ọmọkùnrin, orúkọ tí wọ́n ó fún gbọ́dọ̀ jẹ́ orúkọ bàbá rẹ̀ tàbí ọ̀kan nínú àwọn bàbá rẹ̀ nínú ẹbí wọn. Ṣùgbọ́n gbòdọjọ́ yìí tí wọ́n fẹ́ fọmọ yìí orúkọ táwọn ẹbí fẹ́ fọmọ òun ni Sàkáráyà, orúkọ bàbá rẹ̀. Ṣùgbọ́n ìyá rẹ̀ ta, ó ní rárá o, Jòhánù ni orúkọ tí ẹ bá ń sọ. Àwọn ìdílé ní rárá, nínú ìran ọkọ rẹ̀ kò sẹ́nì kankan tó jẹ́ Jòhánù rí, kò bá ìṣe àtàṣà wa mọ́. Ṣùgbọ́n ìyá ọmọ yarí ní Jòhánù ni ẹ bá ń sọmọ òun. Èyí ń lọ́wọ́ mọ́ àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ tí wọ́n wá fi sàmì sí bàbá ọmọ nígbà tí ó kúkú gbọ́. Àwí ń gbà kò gbọ́, kò sì lè sọ. Wọ́n sàmì sí. Ó kọ́ wo ni ká sọ ọmọ yìí o? Ó wá ní wọ́n mú kálámù wá àti ìkọ̀wé àti tí ó kọ ìwé sí. Ó sì mú kálámù, ó sì fi kọ pé orúkọ tí wọ́n sọ ọmọ ní Jòhánù onírìbọmi. Àmì orúkọ tí wọ́n sọ ọmọ ní Jòhánù. Eléyìí ó yà àwọn èèyàn lẹ́nu pé bó ló ṣe bá ń tí ìyá ọmọ sọ mu.
bí wọ́n ṣe sọmọ ní Jòhánù nù. Ṣùgbọ́n nígbà bó ṣe ń kọ orúkọ ọmọ yẹn tán tó fi lé wọn lọ́wọ́, ìyanu kan ṣẹlẹ̀. Kí ni ìyanu tó ṣẹlẹ̀? Ìyanu tó ṣẹlẹ̀ òun náà ni wípé bàbá ọmọ tó ti yóòdì láti bí oṣù 9 ṣàdédé ló bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ tó sì kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀. Ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ nípa olùgbàlà, nípa olùràpadà, àti nípa ẹni tí a rán ṣáájú ọmọ yìí, ojúṣe tọmọ rẹ̀ yìí tó ní nínú iṣẹ́ tí olùràpadà ń bọ̀ wá ṣe. Àsọtẹ́lẹ̀ Sakaraya yìí gangan òun wá ní ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí dálé lórí. Àsọtẹ́lẹ̀ Sakaraya yẹn, orin àsọtẹ́lẹ̀ tó kọ́hun, òun lẹ̀kọ́ wa gangan lọ́sẹ̀ yìí ló dálé lórí. A sì pín ẹ̀kọ́ náà sí abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ la pè ní ìkúnfúnni ẹ̀mí mímọ́. Ìkúnfúnni ẹ̀mí mímọ́ ìyẹn ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 350 sí 50 nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Lúùkù orí 1 ẹsẹ̀ 350 títí dé 50 labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Lẹ́yìn tí Sakaraya tó ti ya odi fún bí oṣù 9, àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ tí ó kọ́ jáde lẹ́nu rẹ̀, àwọn ọ̀rọ̀ gbólóhùn tí ó kọ́kọ́ sọ ní ọjọ́ ìsọmọlórúkọ ọmọ ìyanu tó bí lógbòlógbò ọjọ́ rẹ̀ yìí, ó jẹ́ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀. Ìdí nìyí nínú ẹsẹ̀ 350 tí ìwé mímọ́ fi ní Sakaraya bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mímọ́, ó sọ tẹ́lẹ̀. Ó bẹ̀rẹ̀ sí í sọ tẹ́lẹ̀ ni. Kí ló wá sọ tẹ́lẹ̀ lé lórí? Ó sọ tẹ́lẹ̀, ó yin Ọlọ́run fún nǹkan gbáǹkọ́gbì méjì tọ́lọ́run ń ṣe nínú ayé àwọn èèyàn rẹ̀. Ó yin Ọlọ́run nínú àsọtẹ́lẹ̀ yìí, ó yin Ọlọ́run fún nǹkan gbáǹkọ́gbì méjì tọ́lọ́run ń ṣe nínú ayé àwọn èèyàn rẹ̀. Nǹkan àkọ́kọ́ tó sì yin Ọlọ́run fún òun ni pé ó yin Ọlọ́run fún ìdáǹdè àwọn èèyàn rẹ̀. Nínú ẹsẹ̀ 250 yẹn 68 ló ti yin Ọlọ́run fún ìdáǹdè àwọn ènìyàn rẹ̀. Ó ní olùbùkún ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì, nítorí tí ó ti bojú wò tí ó sì ti dá àwọn ènìyàn rẹ̀ nídè. Ó ti bojú wò, ó wo ipò tá a wà, ó wo bí tí là ń là kọjá, ó sì ti dá àwọn èèyàn rẹ̀ nídè. Ṣé ẹ rí gbólóhùn tá a lò nínú ẹsẹ̀ ìdáǹdè, ó dá àwọn èèyàn rẹ̀ nídè. Ó jẹ́ ọ̀rọ̀ tá a máa ń lò láyé ọjọ́ òun ní ọjà ẹrú tàbí ní ọgbà ẹ̀wọ̀n. Ìdáǹdè ìtumọ̀ rẹ̀ òun ni rírà padà tàbí títúni sílẹ̀ lẹ́yìn tí èèyàn ti san owó ìtúsílẹ̀, owó ìdáǹdè tàbí owó ìtanràn. Wọ́n máa ń lo ọ̀rọ̀ yìí fún ẹlẹ́wọ̀n tí ẹnìkan bá ti san owó ìtanràn rẹ̀ tí ó sì tú ẹlẹ́wọ̀n nílẹ̀ tí ó máa lọ. Wọ́n máa ń lo ọ̀rọ̀ yìí ìdáǹdè fún ẹrú tí ẹnìkan bá ti san owó ìdíyelé tẹ́ni ó fẹ́ tẹrú tó bá ti san tó sì tú ẹrú lẹ̀ tó ní ó máa lọ. Àsọtẹ́lẹ̀ yìí ó jẹ́ èyí tí à ń sọ nípa ète ìwásáyé Jésù Kristi olùgbàlà aráyé. Jésù Kristi wáyé láti sọ wá dòmìnira, láti dá wa nídè kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀ àti ìṣù. Ó wá sáyé láti dá wa nídè lọ́wọ́ ikú. Ìdí nìyí tí Lúùkù ìkan náà nínú orí 4 ìwé rẹ̀ ẹsẹ̀ 22 tó fi sọ báyìí nígbà tí Jésù Olúwa wa ń sọ̀rọ̀ nínú tẹ́ḿpìlì tí wọ́n fi bíbélì lé lọ́wọ́. Ẹsẹ̀ bíbélì tí ó lọ tààrà ó ní, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe ìwòsàn fún àwọn ọkàn oníròbìnújẹ́ àti láti wàásù ìdásílẹ̀, wàásù ìdáǹdè, wàásù ìtúsílẹ̀ fáwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tá a pa lára lọ́wọ́ lọ. Tá a bá ka ẹsẹ̀ Lúùkù orí 4 ẹsẹ̀ 22 yẹn, tá a bá kà síwájú sí i, a ó rí ńbẹ̀ tí Jésù sọ wípé lónìí ọ̀rọ̀ yìí ó ṣẹ lójú gbogbo yín.
kò lè sọ́ra wa dòmìnira ṣùgbọ́n Jésù nìkan ló tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ayérayé, òun nìkan ló san ìdíyelé lórí rẹ̀, lórí gbogbo wa, tó sì sọ gbogbo ayé di òmìnira nípa ìfi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ìdí nìyí ńgbà tí Paul ń kọ lẹ́tà sáwọn ará Éfésù ní orí kìíní lẹ́tà rẹ̀, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, tí Paul apọ́stélì fi ní ti ẹni tí ìyún Jésù àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Tí Pétérù náà nínú lẹ́tà rẹ̀ tó kọ Pétérù kìíní orí kejìdínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkànlélógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkànlélógún, tí Pétérù náà nínú lẹ́tà rẹ̀ tó kọ tó ní, níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí díbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú wàásàn yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí ò lábùkù, kò sì ní àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi, ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀ nítòótọ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, ṣùgbọ́n tí a fi hàn ní ìgbà ìkẹyìn wọ̀nyí nítorí yín, àní ẹ̀yin tí ó ti pasẹ̀ rẹ̀ gba Ọlọ́run gbọ́, ẹni tí ó jí dìde kúrò nínú òkú, tí ó fi ògo fún un, kí ìgbàgbọ́ àti ìrètí yín kí ó lè wà lọ́dọ̀ Ọlọ́run. Sẹkaráyà gbé Ọlọ́run ga, Sẹkaráyà yin Ọlọ́run nínú orin ìyìn rẹ̀ yìí fún dídá àwa ènìyàn Ọlọ́run ìyàn rẹ̀ nídè, ríran olùdáǹdè sínú ayé, èyí tí í ṣe Jésù Kristi. Lọ́nà kejì, Sẹkaráyà yin Ọlọ́run wípé ó gbé ìwo ìgbàlà sókè fún wa. Nínú ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ náà ní Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin, ó ní ó sì ti gbé ìwo ìgbàlà sókè fún wa. Ẹnìkan ó ní kí ni ìwo ìgbàlà? Gbogbo àwọn ẹranko abìwo, ìwo wọn ni a fi jà. Torí náà ohun tí ìwo tó dúró fún nínú ìwé mímọ́ òun ni ipá. Ohun tí ìwo dúró fún nínú ìwé mímọ́ òun ni agbára. Ohun tí ìwo tó dúró fún nínú ìwé mímọ́ òun ni ìṣẹ́gun. Torí náà gbà tá a kà nínú ẹsẹ̀ ẹyọkàndínláàádọ́rin yẹn, Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin, pé ó sì gbé ìwo ìgbàlà sókè fún wa. Ìdí sọ ni pé ó gbé ajagun ṣẹ́gun fún wa. Ó gbé ẹni tí ó ní ipá àtagbára láti borí ikú àti ẹ̀ṣẹ̀, ó gbé fún wa. Ó sì gbé ìwo kan dìde fún wa. Ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ àwọn ọmọ ogun tí wọ́n lójú ogun, tí àwọn ọ̀tá ti fẹ́ ṣẹ́gun wọn, ṣùgbọ́n tí wọ́n rírànwọ́ gbà, tí wọ́n sì ṣẹ́gun ọ̀tá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń ṣe rí gẹ́lẹ́. Ṣáájú kí Jésù tó dé láti wá ràn wá lọ́wọ́, ẹ̀ṣẹ̀ ti ń borí wa, èṣù ti ń borí wa, àwọn alágbára ayé àti alágbára bí òkùnkùn ayé ti ń sayé wa ń síbáṣìbò. Ṣùgbọ́n nípa ìwásáyé Jésù Kristi, a rí ìṣẹ́gun pátápátá gbà lọ́dọ̀ Ọlọ́run. A ṣẹ́gun Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ pátápátá. Jésù fún wa ní ìdáǹdè, Jésù fún wa ní ìṣẹ́gun. Jésù gbà wá là, a ṣẹ́gun rẹ̀, a wá fi ìgbàlà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ fún gbogbo ènìyàn tó bá gba Jésù gbọ́ lọ́fẹ̀ẹ́. A gba ìṣẹ́gun pátápátá lórí gbogbo àwọn alágbára ayé gbogbo àti aláṣẹ ibi òkùnkùn ayé yìí. Ìdí nìyí tí Sẹkaráyà nínú ọ̀rọ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ lẹ́yìn bí oṣù 9 tó ti yọ odi tí ò lè sọ̀rọ̀ tí ò gbọ́, tó fi yin Ọlọ́run fún ìdáǹdè, tó fi yin Ọlọ́run fún gbígbé ìwo ìgbàlà sókè, fi gbígbé aṣẹ́gun olùgbàlà sókè. Síwájú sí Sẹkaráyà ó wá ṣàfihàn olùràpadà olùgbàlà yìí. Ibo ló ti jáde wá? Nínú abala kejì ẹsẹ̀ ẹyọkàndínláàádọ́rin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ni. Ibo ló ti jáde wá? Abala yẹn sì ni ó sì ti gbé ìwo ìgbàlà kan sókè fún wa ní ilé Dáfídì, kì í ṣe nínú ilé Sẹkaráyà.
ní ìran Júdà kì í ṣe ní ìran Léfì. Èyí ń fi hàn wá wípé olùràpadà àti olùgbàlà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í sọmọ tí ìyàwó Sẹkaráyà bí fún un. Olùgbàlà aráyé là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Jésù Kristi là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Wo ní irú ọmọ Dáfídì. Sẹkaráyà ọmọ irú ìran Léfì ni. Ìyàwó rẹ̀ bí mo ṣe sọ Èlísábẹ́tì ọmọ Léfì lòun náà. Ṣùgbọ́n olùgbàlà aráyé yìí olùràpadà yìí ọmọ Dáfídì ní ìran Júdà ni. Eléyìí sì wà ní ìbámu pẹ̀lú òfihàn àti àwọn àsọtẹ́lẹ̀ tó a ti sọ tẹ́lẹ̀ ṣáájú ìbí Jésù Kristi olùgbàlà aráyé. Torí pé ìbí Jésù kìí ṣe èsì. Ìbí Jésù kìí ṣe kòǹgẹ́. Ntọ́lọ́run ti ní ìpinnu rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé ni. Láti inú ìwé Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 15 ni Ọlọ́run ti pilẹ̀ rẹ̀. Lẹ́yìn tí ènìyàn ṣubú lọ́lọ́run ti sàsọtẹ́lẹ̀ níbi tó ti ń bá Sátánì ejò tá à ń pè ní Sátánì wí pé òun ó fọ́ irú ọmọbìnrin yìí, òun ó fọ́ lórí, ìwọ ó sì pa ní gìgísẹ̀. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ní abala kejì ẹ̀kọ́ wa èyí tá a pè ní àwọn ìlérí Ọlọ́run ṣẹ. Òun láti wá mọ̀ yànnàná bí àwọn àsọtẹ́lẹ̀ tó ṣáájú bó ṣe wá sí ìmúṣẹ nínú ayé Jésù Kristi olùgbàlà aráyé. Tẹ́ ẹ bá gbàgbé ẹsẹ̀ 50 tá a kà kàn yìí nísìn, ó ní bí ó sì ti wí ní ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ń bẹ nígbà ayé ti ṣẹ̀. Bó ti wí látẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ń bẹ nígbà ayé ti ṣẹ̀ bẹ́ẹ̀ lórí. Ní abala kejì ẹ̀kọ́ yìí láti wá máa wò ó bó ṣe rí. Ìdí nu tá a fi pè abala kejì ẹ̀kọ́ wa ní àwọn ìlérí Ọlọ́run ṣẹ. Àwọn ìlérí Ọlọ́run ṣẹ. Èyí ó sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 51 títí dé ẹsẹ̀ 100 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Lúùkù orí 1 ẹsẹ̀ 51 71 títí dé 80. Ní abala kejì yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, a rí i wípé ìgbàlà tí Jésù Olúwa wa mú wá sáyé ìgbàlà tó kárí ayé ni. Ìgbàlà èyí tó jẹ́ pé ọkàn ará ilé ọkàn ará oko ni. Ìgbàlà èyí tó wà ní ìbámu pẹ̀lú ìlérí tí Ọlọ́run ṣe fún Ábúráhámù ni. Tẹ́ ẹ bá gbàgbé nínú ìwé Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 sí 3 Ọlọ́run ṣèlérí ń bẹ̀ wípé nípasẹ̀ Ábúráhámù òun ó bùkún gbogbo ìdílé ayé. Eléyìí náà làwọn ń tọ́ka sí nígbà tá à ń kẹ́kọ̀ọ́ nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Lúùkù orí 1 ẹsẹ̀ 51 títí dé 54. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á. Ìwé mímọ́ ní pé a ó gbà wá là lọ́wọ́ ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tó kórìíra wa, láti ṣe àánú tí ó ti ṣèlérí fáwọn bàbá wa àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́, àrà tí ó ti bú fún Ábúráhámù bàbá wa, pé òun ó fi fún wa láti gbà wá là lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn ín láì fòyà. Ara wo ló bú fún Ábúráhámù? Ìyẹn ni ó mú wa padà sínú ìwé tí mo tọ́ka sí lẹ́ẹ̀kan, Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 sí 3. Òun lọ́lọ́run ti búra fún Ábúráhámù. Kí lọ́lọ́run wí? Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á. Ó ní Olúwa sì ti wí fún Ábúráhámù pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilé bàbá rẹ sí ilẹ̀ kan tí èmi ó fi fún ọ. Ara tí Ọlọ́run bú, èmi ó sọ ọ́ dorílẹ̀-èdè ńlá, èmi ó sì bù sí fún ọ, èmi ó sì sọ orúkọ rẹ di ńlá, ìbùkún ni ìwọ ó sì já sí. Èmi ó bùkún fún àwọn tó bá ń súre fún ọ, àwọn tó bá sì ń fi ọ́ ré lèmi ó fi ré. Nínú rẹ la ó sì bùkún fún gbogbo ìdílé ayé. Nínú rẹ la ó sì bùkún fún gbogbo ìdílé ayé. Ìlérí ara tọ́lọ́run bú fún Ábúráhámù nù, pé nínú rẹ̀ òun la ó ti bùkún fún gbogbo ìdílé ayé. Ìlérí yìí tọ́lọ́run ṣe fún Ábúráhámù ló sì múṣẹ nínú Jésù Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà aráyé, èyí tí sì ṣe ìran Ábúráhámù.
nípasẹ̀ irú ọmọ rẹ̀ tí í ṣe Júdà, tí í ṣe Dáfídì, títí tá a fi tọ́ka rẹ̀ dé orí Jésù Kristi olùgbàlà wa. Torí ìdí èyí, Sekaraya yin Ọlọ́run. Sekaraya gbé Ọlọ́run ga wípé ó mú ìlérí rẹ̀ ṣẹ. Abalájọ táwọn olórin fi ń kọrin pé bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára lọ́lọ́run wa. Ọlọ́run sọ ọ́, ó sì wá sí ìmúṣẹ. Síwájú sí àsọtẹ́lẹ̀ Sekaraya, ó sọ ìdí ìgbàlà wa. Àsọtẹ́lẹ̀ Sekaraya tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí, ó sọ ìdí tá a fi gbà wá là. Èéṣe tá a fi gbà wá là? A kò gbà wá là láti máa ṣe ohunkóhun tó bá wù wá. Torí tá a máa ń ṣe ohunkóhun tó wù wá tó máa tinú òdì bọ́nú òdì ni. Èé wá ṣe tá a fi gbà wá là. Ẹsẹ̀ 450 yẹn sọ fún wa, a gbà wá là kí a lè máa sìn ín. A gbà wá là ká lè máa sin Ọlọ́run alààyè. A gbà wá là ká lè máa sin Ọlọ́run ẹni tí ó dá wa. Ẹnìkan wá béèrè pé bó láwàá ti máa sìn ín? Àwọn ọ̀nà wo la gbà máa sìn ín? Sekaraya nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ yìí, ó sì sọ ọ̀nà 3 tí a fi gbọ́dọ̀ sìn ín. Nínú ẹsẹ̀ 450 yẹn, ó sọ pé ọ̀nà àkọ́kọ́ láti sìn ín, ó ní ká sìn ín láì bẹ̀rù. Kí àwa kí ó lè máa sìn ín láì fòyà. Káwa ó lè máa sìn ín láì páyà. Káwa lè máa sìn ín láì máa sá kíjokíjo. Toró ohun gbogbo tó lè máa mú wa sá kíjokíjo, Jésù ti dá wa ń dè nínú rẹ̀. Ẹ̀ṣẹ̀ ni, ó ti dá wa ń dè nínú rẹ̀. Agbára òkùnkùn ni, ó ti dá wa ń dè nínú rẹ̀. Torí ìdí èyí, a ní ìdí láti káyà òkè ká tó sin Ọlọ́run mọ́. Báwo ló ṣe yẹ ká máa sìn lọ́nà kejì? Sekaraya nínú àsọtẹ́lẹ̀ yìí, ó ní ká máa sìn ní ìwà mímọ́. Ká máa sìn láì páyà. Nínú ẹsẹ̀ 550 yẹn, 75, ó ní ká máa sìn ní ìwà mímọ́. Ká máa sìn láì lábàwọ́n. Báwo ni ká ti máa sìn lọ́nà kẹta? Nínú ẹsẹ̀ 550 yẹn kan náà, Sekaraya ní ó yẹ ká máa sìn ní òdodo. Kí là ń pè lódodo? Òdodo ni wíwà ní títọ́, ní pípé pẹ̀lú Ọlọ́run. Òdodo ni ṣíṣe tó tọ́ nígbà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́, lákòókò tó tọ́. Òdodo ni ṣíṣe tó tọ̀nà níwájú Ọlọ́run nígbà gbogbo. Àwọn ọ̀nà 3 tí Sekaraya tó sọ nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ fún wa pé a gbà wá là láti máa sin Ọlọ́run, ó yẹ fún wa láti sìn ín nù. Ká sìn ín láì fòyà, láì bẹ̀rù. Ká sìn ín ní ìwà mímọ́ láì lábàwọ́n. Ká sìn ín ní òdodo nípa ṣíṣe tó tọ́ níwájú Ọlọ́run nígbà gbogbo. Kì í wá ṣe kìkì èyí nìkan. Sekaraya tún sọ àsọtẹ́lẹ̀ iye àkókò tó fi yẹ ká sin Ọlọ́run. Wákàtí mélòó ló yẹ á fi sìn? Tàbí ọjọ́ mélòó ló yẹ á fi sìn? Tàbí oṣù mélòó ló yẹ á fi sìn? Tàbí ọdún mélòó ló yẹ á fi sìn? Abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 550 yẹn, 75, ó sọ fún wa pé kí a lè máa sìn ní ọjọ́ ayé wa gbogbo. Èyí ò ní pé a gbà wá là láti sin Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé wa. Ní gbogbo ọjọ́ tó kù tá a lò láyé, a gbà wá là láti fi sin Ọlọ́run ni. Kì í ṣe láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa. Ìdí tá a fi gbà wá là nìyẹn. Ní ìgbà tí Sekaraya wá fi àwọn ìdí wọ̀nyí hàn wá, tó wá kíyèsí, tó wò ó pé Olúwa mà dára sí wa. Ó fún wa ní olùràpadà. Ó fún wa ní olùgbàlà tó gbé ìwo ìgbàlà wa sókè, tó dá wa ń dè, tó tú wa lẹ̀. Sekaraya wá bú sórí ìyè. Sekaraya wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, pàápàá jùlọ pé ọmọ òun náà tóun náà bí lógbòlógbò ọjọ́ òun náà tún nípa tí ó kó nínú iṣẹ́ tá a rán olùgbàlà aráyé yìí. Ìdí nìyí nínú ẹsẹ̀ 180 sí 189 tí Sekaraya fi kọrin tó ní, àti ìwọ ọmọ wòlíì ọ̀gá ògo la ó máa pè ọ́.
nítorí ìwọ ni yóò ṣáájú Olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Nítorí ìyọ́nú Ọlọ́run wa nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá, láti fi ìmọ́lẹ̀ fún àwọn tó jókòó ní òkùnkùn àti ilé òjìji ikú, àti láti fi ẹsẹ̀ wa láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. Nínú ẹsẹ̀ yìí, àwọn ẹsẹ̀ wọ̀nyí, a rí gbangba wípé ọmọ Sakaraya ní ojúṣe láti tún ọ̀nà Olúwa ṣe. Ó ní ojúṣe láti tún ọ̀nà Olúwa ṣe fún bíbọ̀ olùgbàlà aráyé, fún bíbọ̀ olùràpadà. Ìdí nìyí tí Sakaraya fi ní, ọmọ wòlíì ọ̀gá ògo la mọ̀ pé ọ́, nítorí o ní ojúṣe láti ṣáájú Olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe. Ìtumọ̀ èyí ni wípé ọmọ Sakaraya ní ojúṣe láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn, kí wọ́n lè mọ̀ pé àwọn ti lóore ọ̀fẹ́ ìdáǹdè kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀ àti ìdáríjì ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Ìdí nìyí nínú ẹsẹ̀ 380 tí Sakaraya fi kọrin tó ní láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. So ojúṣe ọmọ Sakaraya Jòhánù onírìbọmi òun ni láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Torí náà ńgbà tí Sakaraya wá, tí Jòhánù dé tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìhìn rere rẹ̀, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ta fún wa nínú ìwé Mátíù orí 3 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí 2, tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìhìn rere rẹ̀ nínú ilẹ̀ Jùdíà, nínú Jùdíà, nínú ẹsẹ̀ 2, tẹ́ bá rí tó wàásù ó ní, ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀. Ó mú àsọtẹ́lẹ̀ bàbá rẹ̀ ṣẹ ni. Ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ète ìwásáyé Jòhánù onírìbọmi ọmọ Sakaraya, tí Sakaraya ń sàsọtẹ́lẹ̀ rẹ̀ ń bí ni láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn Ọlọ́run, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Èéṣe téyìí fi rí bẹ́ẹ̀? Ìdí ni wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Paul apostoli sọ èyí yékéyéké nínú ìwé Jọ́ọ̀nù orí 3, ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 320 rẹ̀. Paul apostoli kọ ńbẹ̀ ó ní gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Níwọ̀n ìgbà tí gbogbo ènìyàn sì ti ṣẹ̀, gbogbo ènìyàn ló ní ìmọ̀, ló nílò ìmọ̀. Ìmọ̀ kíni? Ìmọ̀ ìgbàlà, ìmọ̀ ọ̀nà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Ìdí ni wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí Paul ṣe kọ nínú ìwé Róòmù kan náà orí 6 ẹsẹ̀ 23, orí 6 ẹsẹ̀ 23, ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí ò ní pẹ̀kun nínú Jésù Kristi. Ọ̀nà ìgbàlà yìí ó la rán Jòhánù sáyé láti wá fi hàn àwọn èèyàn ṣáájú olùràpadà àti olùgbàlà aráyé. Nígbà tí gbogbo ènìyàn sì ti ṣẹ̀, ohun tó burú jùlọ ni wípé ẹnikẹ́ni nínú wa ò lè dára rẹ̀ tú sílẹ̀ lóko ẹrú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ pé Jésù Kristi wá nígbà tí àwa tá a já láìlera, nígbà tí àwa jẹ́ aláìlágbára láti dára wa ń dè nínú ìdè ẹ̀ṣẹ̀, Jésù dá wa ń dè. Ìdí nìyí ńgbà tí Paul apostoli ń kọ lẹ́tà sáwọn ará Róòmù nínú orí 5 lẹ́tà rẹ̀, ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 6 sí 8, tí Paul fi ní, nítorí nígbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Bí a ò tiẹ̀ lè gbára wa kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀, Jésù Kristi fi ara rẹ̀ rúbọ nítorí ẹ̀ṣẹ̀ wa, ó sì gbà wá. Ó kú fún àwa ẹlẹ́ṣẹ̀. Ó ṣètò ìgbàlà, ó sì rí ṣe nítorí pé Ọlọ́run yọ́nú sí wa. Nítorí pé Ọlọ́run fẹ́ wa,
gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìkejì ó dín ní ọgọ́rin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkejì ó dín ní ọgọ́rin ó ní Ọlọ́run yọ́nú sí wa nítorí ìyọ́nú Ọlọ́run wa. tẹ́ ẹ̀ bá sì gbàgbé inú Róòmù tá a kà tán nísìn orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ Bíbélì ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tá a jẹ́ lẹ́ṣẹ̀ tá a já láìlera tá a lè gbára wa Kristi kú fún wa. Jésù ṣètò ìgbàlà yìí nítorí pé Ọlọ́run yọ́nú sí wa. Kì í ṣe kìkì èyí nìkan, Jésù rí ètò ìgbàlà yìí ṣe torí pé ó wá bí ìmọ́lẹ̀ láti tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ayé wa. Nínú ẹsẹ̀ ìkejì ó dín ní ọgọ́rin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí àti ìkọkàndínní ọgọ́rin ìwé mímọ́ ní nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá láti fi ìmọ́lẹ̀ fún àwọn tó jókòó nínú òkùnkùn àti ní òjìji ikú àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. Gbogbo ènìyàn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ló ti ṣẹ̀ tó sì wà nínú ìdè òkùnkùn bírímù àti ikú sí ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù dé ó tàn mọ́lẹ̀ sáyé wa nípa ìmọ́lẹ̀ àlàáfíà àti ìyè tí Jésù mú wá. Gbogbo ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ láì ní fi ṣe ẹ̀yà, láì ní fi ṣe èdè, láì ní fi ṣe àwọ̀, láì ní fi ṣe bóyá ọkùnrin ni àbóbìnrin ni, láì ní fi ibi tó ti wá ní orírun ayé yìí ṣe, ni Jésù ṣètò ìgbàlà yìí fún. Ìdí nìyí tí ìwé mímọ́ fi fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni kí ẹnikẹ́ni láì ní fi ṣe irú ẹni tí í ṣe tó bá gbà á gbọ́ kó lè ní ìyè àìnípẹ̀kun. Ibi tí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mu omi nìyẹn. Ṣùgbọ́n kí lójúṣe ọmọ tí Jòhánù bí nínú ètò ìgbàlà tí Jésù wáyé wá ṣe yìí? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ojúṣe rẹ̀ ni láti fi òye ọ̀nà ìgbàlà yìí hàn àwọn èèyàn. Jésù wáyé láti rà wá padà ni. Jésù wáyé láti gbà wá là ni. Jésù wáyé láti san gbogbo ẹ̀ṣẹ̀ wa ni. Kí a lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gbà, ká lè dáríjì wá, ká lè mú wa kúrò nínú òkùnkùn biribiri lọ sínú ìmọ́lẹ̀ ńlá rẹ̀. Ojúṣe ọmọ Sakaraya Jòhánù onírìbọmi òun ni láti pèsè ọkàn àwọn èèyàn sílẹ̀ fún dídé Jésù. Kọ́ wá lè ṣe èyí dáadáa, Jòhánù ò bá bàbá àtìyá rẹ̀ gbé ní Jerúsálẹ́mù lólùlú Júdà, inú aginjù ló ń gbé. Ìdí nìyí tí ẹ̀kọ́ wa tòní fi parí ní ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, ẹsẹ̀ 100 tí ìwé mímọ́ fi wípé ọmọ náà sì dàgbà ó sì le ní ọkàn ó sì wà ní ijù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì. Inú jù ló ń gbé, kò gbá àárín ìgboro kí ó lè lé gbogbo ìdíwọ́ gbogbo tí ó dí lọ́wọ́ láti sin Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run kó lè mú kúrò. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ sílé nínú ẹ̀kọ́ yìí, mo fẹ́ tẹnumọ́ àwọn kókó bíi 2 tàbí 3. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun ni pé kì í ṣe ẹ̀ṣẹ̀ tàbí ìrìnkúrìn nìkan ló máa ń fa ìyàgàn o nínú ìgbéyàwó. Lọ́pọ̀lọpọ̀ ọgbà báwọn lọ́kọláya ò bá ti tètè rọ́mọ bí, ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní máa wò pé ó ń ṣekúṣe ní ìṣekúṣe tí wọ́n ṣe ní òjé wọn rọ́mọ bí, Ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Kì í ṣe pé ẹ̀ṣẹ̀ tàbí ìrìnkúrìn nìkan ló máa ń fa ìyàgàn nínú ìgbéyàwó, rárá o. Láti mú ètè Ọlọ́run ṣẹ, ìyàgàn á máa wà. Irú rẹ̀ ni ti Sakaraya àti Elisabeti yìí. Ìwé mímọ́ jẹ́rìí Sakaraya àti Elisabeti aya rẹ̀ wípé olódodo ni wọ́n, olùfọkànsìn ni wọ́n, ṣùgbọ́n wọ́n yàgàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Eléyìí sì rí bẹ́ẹ̀ kí ọmọ tí wọn ó bí lè mú ète ìwásáyé rẹ̀ ṣẹ.
ète ìwásáyé Jòhánù ni láti palẹ̀ mọ́ fún olùràpadà olùgbàlà aráyé. Tá a bá ti bí Jòhánù láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, kò lè ṣiṣẹ́ tí Ọlọ́run rán wa ṣe láti palẹ̀ ọ̀nà Olúwa mọ́ fún olùràpadà olùgbàlà aráyé yìí. Ọlọ́run ní ète fún ayé ẹnìkọ̀ọ̀kan wa. Nítorí ìdí èyí, èmi ò mọ tẹ́yin ńlá kọjá nínú ìgbéyàwó yín, ṣùgbọ́n yòówù tẹ́ lè máa là kọjá, ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run. Bógun náà ti lè wù kó le tó, ẹ ó borí rẹ̀. Ète Ọlọ́run fáyé yín yóò sì wá sí ìmúṣẹ. Ẹ sì rẹ́rìn gbẹ̀yìn ni. Àwọn olóyìnbó sì ní ẹni ó bá rẹ́rìn gbẹ̀yìn ló rẹ́rìn dáradára jùlọ. Lọ́nà kejì nínú ẹ̀kọ́ yìí, a rí i wípé ìyìn á máa dùn, gbọ́ngbọ́n a sì máa kán sí i nígbà tí Ọlọ́run bá ṣe ohun ìyanu. Ìyìn á máa dùn, gbọ́ngbọ́n a sì máa kán sí i nígbà tí Ọlọ́run bá ṣe ohun ìyanu láyé èèyàn àbí inú ìdílé èèyàn. Nínú ẹ̀kọ́ yìí, a rí i pé orin ìyìn àsọtẹ́lẹ̀ tí Sẹkaráyà máa kọ yóò máa dùn lẹ́nu rẹ̀ gan o. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ tó jẹ́ ó dùn? Ìyanu ńlá méjì lọ́lọ́run ṣe láyé rẹ̀ papọ̀. Lógbòlógbò ọjọ́ tó ti rò pé òun ò lè bímọ mọ́ láyé, ìyàwó òun ó ti jù, ó sì bí ọmọkùnrin kan. Ó tún ti yọ odi fún bí oṣù 9, níbi ẹni tí ń sọ ọmọ lórúkọ ló sì bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Ìyanu ńlá méjì ni. Bó ni ìyìn ò ṣe ní dùn lẹ́nu rẹ̀? Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ohun ìyanu tí ó mú kí ẹ lè máa yin Ọlọ́run nínú ìdílé yín, nínú ayé yín lójoojúmọ́, Olúwa máa ṣe nínú ayé yín. Kókó ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ò ní pé gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Òun ló san ìdíyelé tó ga jùlọ fún wa ká lè bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀. Òun ló rà wá padà. Nípa orúkọ rẹ̀ nìkan ṣoṣo nìdáríjì ẹ̀ṣẹ̀ wà, nígbàlà sì wà. Ìdí nìyí tí ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 tó fi tẹnumọ́ fún wa wípé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, torí kò sí orúkọ kan tí a fi fúnni lábẹ́ ọ̀run, tí a fi fúnni nínú ènìyàn, nípa èyí tá a fi lè gbà wá là, jókòó Jésù nìkan lọ. Torí náà, ẹ̀yin olùgbọ́ mi, ẹ jáwọ́nú àpọ̀n tí ó yọ. Ẹ jáwọ́nú ẹ̀ṣẹ̀. Ẹ jáwọ́nú ẹ̀ṣẹ̀ lásán. Ẹ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà yín. Àfi tẹ́ ẹ bá dẹ́ṣẹ̀ rí ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni yín, ọ̀nà kan ṣoṣo láti bọ́ ní ọwọ́ ìjìyà ẹ̀ṣẹ̀, ọ̀nà kan ṣoṣo láti gba ìdáǹdè lóko ẹrú ẹ̀ṣẹ̀, ọ̀nà kan ṣoṣo láti gba ìgbàlà, òun ni nípasẹ̀ Jésù Kristi. Kókó mìíràn tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, òun ni wípé mọ rírì ìpè rẹ kí o sì yin Ọlọ́run fún un. Mọ rírì ìpè rẹ kó yin Ọlọ́run fún un. Nínú ẹ̀kọ́ yìí, a rí wípé Sẹkaráyà mọ rírì ìpè ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ Jòhánù kì í ṣòun lólùgbàlà, kì í ṣòun lólùràpadà, ṣùgbọ́n ó yin Ọlọ́run pé ọmọ òun náà tiẹ̀ nípa tí ó kù, bí tiẹ̀ jẹ́ pé òun lólùgbàlà tí ì sì ṣòun lólùràpadà. Nínú ìran Dáfídì lólùgbàlà ti jáde, lólùràpadà ti jáde. Ìran Léfì ó ní Sẹkaráyà, ṣùgbọ́n ó mọ rírì ìpè Ọlọ́run lórí ayé ọmọ rẹ̀. Kì í wá sí Sẹkaráyà nìkan ló mọ rírì ìpè Ọlọ́run lórí ayé ọmọ rẹ̀. Èlísábẹ́tì ìyá ọmọ gangan òun náà mọ rírì ìpè Ọlọ́run lórí ayé ọmọ rẹ̀. Torí pé ìgbà tí Màríà lọ bẹ̀ẹ́ wò, gbígbọ́ tó gbọ́ ohùn Màríà báyìí, ẹ̀mí Ọlọ́run bó ṣe bà lé Sẹkaráyà lọ́jọ́ ìsọmọlórúkọ Jòhánù, bẹ́ẹ̀ ló bà lé òun náà sì bẹ̀rẹ̀ sí í sọ tẹ́lẹ̀ dé ìkóríta tó pe ọmọ tí ń bẹ nínú Màríà ní olúwa rẹ̀. Ṣé bẹ́ẹ̀ lèyìn wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ wò Lúùkù orí 1 ẹsẹ̀ 41. Lúùkù orí 1 ẹsẹ̀ 41 sí 45. Ìwé mímọ́ ní ó sì ṣe nígbà tí Èlísábẹ́tì gbọ́ kíkí Màríà, ọlẹ̀ sọ nínú rẹ̀. Èlísábẹ́tì sì kún fún ẹ̀mí mímọ́, ó sì ké ní ohùn rara wípé alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin, alábùkún sì ni ọmọ inú rẹ̀. Níbo ni èyí sì ti bá mi tí ìyá olúwa mi fi tọ̀ mí wá? Sáwò bí ohùn kíkí rẹ ti bọ́ sí mi létí,
ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀. Alábùkún sì ni ẹni tí ó gbàgbọ́, nítorí nǹkan wọ̀nyí tí a sọ fún un láti ọ̀dọ̀ Olúwa wá yóò ṣẹ. Èlísábẹ́ẹ̀tì kò jowú Màríà pé èmi sí ọ, ìwọ sópo wáyà. Ó ṣe jẹ́wọ́, ó mọ rírì ntọ́lọ́run fún un. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká mọ rírì ìpè wa. Ẹnì kọ̀ọ̀kan wa lọ́lọ́run ní ète ọ̀tọ̀ọ̀tọ̀ fún. Má wo aago aláago sáré. Dúró nínú ètò Ọlọ́run fáyé rẹ. Dúró nínú ìpè rẹ kó o sì mọ rírì rẹ̀. Lọ́nà karùn-ún, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká dìrọ̀ mọ́ Ọlọ́run pátápátá. Ká pa gbogbo ìdíwọ́ tì. Kí Jòhánù kí ó bá lè mú ète ìwásáyé rẹ̀ ṣẹ, ó pa gbogbo ìdíwọ́ tì. Ó dìrọ̀ mọ́ Ọlọ́run, ó ń gbáginjù kò gbégboro. Dìrọ̀ mọ́ Ọlọ́run pátápátá. Má ṣe jẹ́ kí ohunkóhun kó yà ọ́, má jẹ́ iṣẹ́ ó yà ọ́ lọ́dọ̀ Ọlọ́run. Má jẹ́ kí ọkùnrin tàbí obìnrin kan yà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Tí ohunkóhun tó bá ti lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run, ó ti ṣì í. Ẹni yòówù tó bá ti ya ara rẹ̀ kúrò lọ́dọ̀ Ọlọ́run, rédèrèdè nígbẹ̀yìn ayé wọn. Dìrọ̀ mọ́ Ọlọ́run rẹ títí dópin. Lọ́nà mìíràn, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká tó dúró dàkókò wa. Gbogbo ní àkókò wà fún àti ìgbà. Gbogbo wa lè tàn lẹ́ẹ̀kan náà, ọ̀kọ̀ọ̀kan la máa tàn. Nínú ẹ̀kọ́ yìí, a rí i wípé Jòhánù ọ̀kánjú, ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, ẹsẹ̀ 100, ó ní ó sì wà láginjù títí ọjọ́ ìpè rẹ̀ sí gbangba fi pé. Kò kánjú jọ Ọlọ́run lọ. Ogunlọ́gọ̀ èèyàn ló ń kánjú lónìí. Ayé ń kánjú la wà yìí, ṣùgbọ́n mò ń rọ̀ ìwọ tó ń gbọ́ mi, má kánjú kú, má kánjú parẹ́. Dúró de àsìkò rẹ. Dúró dàsìkò rẹ. Dúró dàsìkò rẹ. Ìwọ náà ó tàn, oòrùn rẹ ó yọ lọ́jọ́ kan, ìràwọ̀ rẹ ó tàn lọ́jọ́ kan, òṣùpá rẹ ó là lọ́jọ́ kan. Kìkì kó sá dúró kó o sì dìrọ̀ mọ́ Ọlọ́run. Ní ìparí ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, èyí ṣe tá a fi gbà wá là. A gba ẹnìkọ̀ọ̀kan wa là kúrò lóko eré ẹ̀ṣẹ̀, kì í ṣe láti máa ṣèfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa. Torí nípa ṣíṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa, tó máa tinú òdì bọ́nú òdì ni. Ṣùgbọ́n a gbà wá là ká lè ṣe máa sin Ọlọ́run, ká lè sìn ní ẹ̀mí àti ní òtítọ́. Torí náà, ẹ̀yin ènìyàn mi tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ á jáwọ́ nínú jíjẹ́ mágagbóná nínú ilé ìjọsìn gbogbo tá a ti ń jọ́sìn. Ẹ jẹ́ á jáwọ́ nínú mímágagbóná. Ṣe àwárí ẹ̀bùn ẹ̀mí tọ́lọ́run fún ọ. Ṣe àwárí ẹ̀bùn àmútọ̀runwá rẹ. Sì bẹ̀rẹ̀ sí í lò ó láti sin Ọlọ́run ní ọjọ́ gbogbo, níbi gbogbo. A gbà wá là ká lè sin Ọlọ́run ni. Má jẹ́ ọmọ ọ̀dọ̀ aláìlérè. Ẹ̀bùn tá a fi fún ọ, lò ó sì fi jèrè fún ògo Ọlọ́run. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tí a ti wa ọkọ̀ rẹ̀ gúnlẹ̀ ní. Bí Ọlọ́run bá ti bùkún yín nípa ẹ̀kọ́ yìí, ẹ jọ̀wọ́ ẹ pín lórí ẹ̀rọ ayélujára yín pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Ẹ pín pẹ̀lú àwọn aládùúgbò yín. Ẹ pín pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nínú ìjọ yín àti níbi gbogbo. Tí ẹ bá sì fẹ́ ká máa fẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lórí ẹ̀rọ WhatsApp yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà WhatsApp yìí +234 8111 32 99 55 +234 8111 32 99 55. Lẹ́ẹ̀kan sí +234 8111 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, ó fi yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo. Àdúrà mi ni pé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 15 oṣù kejìlá, Ọlọ́run ó ṣí wa yín jù báyìí lọ láti ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ àti láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Títí ìgbà tá a tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀, ire o.